bí jáwé bá ń jáwé bí wàgò bá ń wàgò bó ní tíra bá ń sá sí mi gbogbo ẹ̀ torí ọmọ wọn. bí jáwé bá ń jáwé bí wàgò bá ń wàgò bó ní tíra bá ń sá sí mi gbogbo ẹ̀ ó dorí ọmọ wọn. Oore ló pè nílé ayé o ìkà òkè ẹ̀ máa ṣe kà á. Ẹ máa ń gbọ́ oore ló pè nílé ayé ìkà òkè ẹ̀ máa ṣe kà á. Ẹni bá gbébùn ìkà láyé ọmọ ẹ̀ á jẹ́ níbẹ̀ dandan. bí jáwé bá ń jáwé bí wàgò bá ń wàgò bó ní tíra bá ń sá sí mi gbogbo ẹ̀ ó dorí ọmọ wọn. Wàláhì jojúmọ́ láyé ń dòrò ìgbà gbogbo lẹ̀dá ń ṣèkà. Ojoojúmọ́ láyé ń dòrò nígbà gbogbo lẹ̀dá ń ṣèkà. Ọlọ́mọ kà mí mọ́ wọn yàrá bí màá sí mi nìkà. Torí pé ní bá ń ṣe bí àbáwọn tí wọ́n bá ń ṣèkà àtúbọ̀tán wọn wàláhì kò lè dá. bí jáwé bá ń jáwé bí wàgò bá ń wàgò bó ní tíra bá ń sá sí mi gbogbo ẹ̀ ó dorí ọmọ wọn. Èyí ni mo fi rántí bára. Bismillahir Rahmanir Rahim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba ọlọ́lá ni ẹni tó sọ Al-Qur'ani kalẹ̀ tó sì fi òjíṣẹ́ ńlá Muhammad ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òpin nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba, nínú àwọn tí ń pèpè lọ sí ojú ọ̀nà tí Ọlọ́run ọba. Báwo ni ìgbésí ayé ọmọ adáríhunrò ó ṣe rọrùn? Báwo ni a ó ṣe tẹ̀lé ìlànà ọlá lójú ọ̀nà tí Ọlọ́run ọba, èyí tó jẹ́ pé gbogbo ènìyàn pátápátá ní ó gbé ìgbésí ayé ìrọ̀rùn? Ǹjẹ́ ní alẹ́ ọjọ́ òní yìí ohun tí a ó sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ohun tí Ọlọ́run ọba fi dá wa lọ́lá. Oṣù ọlá ni alẹ́ Laylatul Qadri nínú oṣù ọlá, oṣù Ramadan. Ní alẹ́ òní a ó rí i pé Ọlọ́run ọba nínú Al-Qur'ani ó sọ ọ̀rọ̀ rẹ̀ yìí pé a'udhu billahi minash shaitanir rajim. Inna anzalnahu fi laylatul qadr wama adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalu al malaikatu war ruhu fiha bi'idhni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr. Oṣù Ọlọ́run ọba, oṣù tó pàtàkì ni òun náà ni oṣù Ramadana. Ọlọ́run ọba ló ní tó ní kí a máa gba àwẹ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí, Ọlọ́run ní àwa la sọ alẹ́ Laylatul Qadri kalẹ̀ nínú oṣù Ramadana, oṣù alápọ̀nlé. Eléyìí tó yẹ pé oṣù yìí ó lóore ju ẹgbẹẹgbẹ̀rún oṣù lọ. Kí ni pàtàkì oṣù Ramadana yìí àti kí ni pàtàkì alẹ́ Laylatul Qadri? Nínú àwọn ìpele ètò yìí tí a ti sọ síwájú, a ṣàlàyé pàtàkì oṣù Ramadan, wípé inú rẹ̀ ni Ọlọ́run ọba sọ̀kalẹ̀ pé kí a máa gba àwẹ̀ sí ojú ọ̀nà ti Ọlọ́run ọba láti fi wá ìyọ́nú Ọlọ́run ọba. Ẹ ó rí i pé ẹni tó bá fẹ́ràn Ọlọ́run ọba tó ṣetán láti jupájusẹ̀ sílẹ̀ fún Ọlọ́run, kò sí àwọn ọ̀nà tó lè fi rí ìyọ́nú Ọlọ́run bí kì í ṣe pé kí ó máa gba àwẹ̀ nínú oṣù Ramadan lọ àti àwọn àwẹ̀ mìíràn. A ti ṣàlàyé oríṣiríṣi àwọn àwẹ̀ tí ń bẹ. Nínú rẹ̀ ni àwẹ̀ oṣù Ramadana, inú rẹ̀ ni àwẹ̀ ọjọ́ 13, ọjọ́ 14 àti ọjọ́ 15 nínú gbogbo oṣù ojú ọ̀run. Bákan náà ni àwẹ̀ ọjọ́ ajé àti ọjọ́ àlàmísì, inú àwẹ̀ tó pàtàkì tí a gbọ́dọ̀ máa gbà ni. Bákan náà òun náà ni àwọn àwẹ̀ láti máa fi wá ìyọ́nú Ọlọ́run ọba, tàbí tí a bá ń ṣe àdúrà tá a bá ń fi àwẹ̀ kún, eléyìí ó tún jẹ́ kí ìyọ́nú Ọlọ́run ọba kó máa lékún. Nínú oṣù tá a wá wí yìí, òun ni Ọlọ́run ọba ti wá fi alẹ́ kan sí òru tó jẹ́ pé òru tó fi ń bi jùlọ, òun náà ni alẹ́ Laylatul Qadri, èyí tí a ó sọ̀rọ̀ rẹ̀ ní alẹ́ òní. Ẹ máa bá wa kálọ ní gbogbo ibi tí ẹ bá ti ń bọ̀ wá. Ànàbídé Muhammadu, Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. wa sallallahu ala sayyidina Muhammadin wa halalihi haqqa qadrihi wa miqdari lazimi. Ànàbídé Muhammadu wa situ bimahin qad ma
كل صالم وزدت بمعيقر مع كل صالم محمد المختار نور العوالم لا أكشي أفوض أمري لله متابعا. gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá bọ̀ alẹ́ ọláàní alẹ́ alálùbáríkà òun náà ni ọlọ́run ọba tó sọ alẹ́ yìí kalẹ̀ ló ṣàlàyé nínú alukurani pé Laylatul Qadr khayrun min alfi shahr òru abiyì tí a wí yìí òru ọláàní òru kan ṣo ni àbí ọjọ́ kan ṣo èyí tó jẹ́ pé ó fi ń lọ́lá ju ẹgbẹẹgbẹ̀rún oṣù lọ gẹ́gẹ́ bí a ṣe sọ bí àwẹ̀ Ramadan ṣe pàtàkì tó àtúwárí alẹ́ kan nínú rẹ̀ èyí tí ọlọ́run ọba fi dá gbogbo mùtúmù wà lọ́lá láti máa tọrọ gbogbo ohun tí a bá ń fẹ́ ń bẹ̀ láti tọrọ ìyọ́nú ọlọ́run ọba àti àánú ọlọ́run ọba eléyìí ló fà á tí ìyàwó ànábì wa Muhammad ìyábìnrin Aisha ni ó bèèrè lọ́wọ́ ànábì pé ìwọ òjíṣẹ́ ńlá Muhammad tí n bá mọ alẹ́ kan gẹ́gẹ́ bí alẹ́ tó jẹ́ alẹ́ abiyì yìí kí ni mo fẹ́ sọ ànábì wa sọ pé kúlì Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni máa sọ pé ìwọ ọlọ́run ọba alámójúkúrò ní ọba aláforíjì ní ọ́ ó fẹ́ràn kó o máa ṣe àmójúkúrò fún àwọn ẹ̀dá rẹ dákun ṣe àforíjì mi ìjẹ́ ọlọ́run ọba àlékè ọlá nínú alẹ́ Laylatul Qadr alẹ́ abiyì alẹ́ alápọ̀nlé ènì alẹ́ tó lóore ju ẹgbẹẹgbẹ̀rún oṣù lọ ṣe àmójúkúrò fún èmi àti yín ṣe àforíjì fún wa ní gbogbo ẹ̀ṣẹ̀ tó hùn kí á ṣẹ̀ yọ́nú sí wa nínú àwọn ọ̀rọ̀ wa gbogbo èyí tó ti gúnrégé má jẹ́ ó bàjẹ́ mọ́ èyí tó kù díẹ̀ káàtó tí máa ń ba mùmínì lónú jẹ́ pé ọlọ́run ò bá mi ṣe ọ̀rọ̀ mi ọlọ́run ọba bá wa ṣe kó dára ju bí a ṣe fi ọkàn sí lọ alẹ́ Laylatul Qadr alẹ́ ńlá ni alẹ́ alálùbáríkà eléyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ máa fi gbogbo ìgbà fi ara gbolẹ̀ láti máa tọrọ ìyọ́nú ọlọ́run ọba nínú rẹ̀ ǹjẹ́ báwo ni ó ṣe ká ṣe ayẹyẹ alẹ́ Laylatul Qadr ṣé kí a máa jó ká máa yọ̀ ká fọkàn sí pé gbogbo ìyọ́nú ọlọ́run ọba láti rí ni eléyìí ò rí báyìí ohun tí à ń fẹ́ òun náà ni kí a máa fi ìpáyọ̀ ọlọ́run ọba àti ìfaragbolẹ̀ ká máa fi sin ọlọ́run ọba torí ìṣẹ́jú kan nínú alẹ́ yìí kì í ṣe ohun tí mùmínì gbọ́dọ̀ sọnù rárá gbogbo wákàtí kọ̀ọ̀kan tàbí ìṣẹ́jú akàntí bá ń bẹ́ẹ̀ láà máa fi faragbolẹ̀ fún ọlọ́run ọba láà máa fi tọrọ wípé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ọlọ́run ọba ìwọ lọ́ba tó o fẹ́ràn àforíjì tó o sì ń ṣe àforíjì fún àwọn ẹrú rẹ dákun ṣe àforíjì àti àmójúkúrò fún mi nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ bákan náà ni a ò ní gbàgbé àníyàn dáadáa àti ìtọrẹ àánú tó yẹ pé ìtọrẹ àánú yìí ó dà gẹ́gẹ́ bí ìyẹni tí àdúrà ó máa gbé fò kí a máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ká sì máa ṣe sàárà ká sì ní ìpáyọ̀ ọlọ́run ọba ká sì ní ìgbàgbọ́ òdodo wípé gbogbo àdúrà tí a bá gbà kò sí ẹni tí ó mú ṣẹ àyàfi ọlọ́run ọba Èdùmàrè kò sí ẹni tó lágbára láti ṣe gbogbo ohun tí ọmọ adarun bá fẹ́ àfi ohun tí ọlọ́run ọba tí ó bá ní kí ó ṣe kí ọlọ́run ọba kó wo ọlá títóbi rẹ̀ kó gba àdúrà wa ní alẹ́ ọjọ́ alálùbáríkà ọjọ́ àánú àti oṣù alùbáríkà yìí kó wọlá ẹni tí ọlọ́run ọba tó gbé ọlá alukurani àti oṣù Ramadan tó fi ta lọ́rẹ òun náà ni òjíṣẹ́ lá Muhammad kí ọlọ́run ọba kó gba àdúrà wa mo tọrọ ní alẹ́ ọjọ́ òní àti èmi àti ẹ̀yin kí ọlọ́run ọba kó jẹ́ ká máa wà láyọ̀ àti àlàáfíà ibi tí ètò yìí ti wá sí etí ìgbọ̀nyín òun náà ni iléeṣẹ́ abóhùnmáwòrán ti onislam.net eléyìí tí atọ́kùn ètò jẹ́ Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ olùtẹ́tí wa mo kí yín o ìkẹ́ ọlọ́run àti ọlọ́run ọba kí ó máa bá yín wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. ibi gíga tó parọ́ ipa ọ̀lẹ́dẹ̀ lẹ́tí bá wá ṣẹ́kù tán a ò ní jábọ̀ àfi tó bá jẹ èèyàn tí kì í ṣọlọ́run ẹni sókun ló lè tú ẹ̀sà gbẹ́jẹ́ mọ́wọ́ ọlọ́run tó sókun tó lè tú tí lóhùn wò tú. ibi gíga tó parọ́ ipa ọ̀lẹ́dẹ̀ lẹ́tí bá wá ṣẹ́kù tán a ò ní jábọ̀ àfi tó bá jẹ èèyàn tí kì í ṣọlọ́run ẹni sókun ló lè tú ẹ̀sà gbẹ́jẹ́ mọ́wọ́ ọlọ́run tó sókun tó lè tú tí lóhùn wò tú. ibi gíga tó parọ́ ipa ọ̀lẹ́dẹ̀ lẹ́tí bá wá
ṣe kó tán a ò ní jábọ̀ wá fi tán bá jẹ èèyàn tí kì í sọ lọ́wọ́.